Orúkọ mi ni Yèyé Omífikẹ́mi Ẹgbẹ́fimíhàn Òkunlọlá, ẹni ìtàn tí mo jẹ́ Yèyé Erelu Awo Funfun ilẹ̀ adúláwọ̀. Ìlú tí mo wà ní Ìṣùà Ìjẹ̀ṣà l'Ọ́ṣun State. Ibẹ̀ ni Ọ̀ṣun ní kí n tẹ̀dó sí. Mo ń ṣe ọdún Ọ̀ṣun, ọdún Irúnmọlẹ̀. Mo dẹ̀ ti bẹ̀rẹ̀ ọdún láti on the 4, September 4 ni mo bẹ̀rẹ̀ ọdún títí di ọjọ́ 10 oṣù kẹsàn-án, èyí tí ń ṣe ọ̀la, ọjọ́ ìsinmi ni màá fi ṣe ọjọ́ ìgbàlejò. Òní ni a lọ sí odò, ọ̀la ni ọjọ́ ìgbàlejò rẹ̀kẹ́tẹ́. Ẹni tí irúnmọlẹ̀ bá pè, t'órìṣà pè, dandan ni kí òrìṣà bùkún. Ẹni tí irúnmọlẹ̀ pè, ó máa ń lọ́lá torí ajé, ó máa ń bu ọlá fún èèyàn. Ọ̀ṣun, ó ń bu ọlá fún èèyàn. Ọbàtálá, ó ń bu ọ̀pọ̀lọpọ̀ ọlá fún èèyàn. Kò sí ẹni tí òrìṣà bá pè tí kì í lọ́lá. Irúnmọlẹ̀, iṣẹ́ òrìṣà kì í ṣe téèyàn lè sáré wọ̀, kì í ṣe tó wù téèyàn lè sọ pé ó wù mí mo fẹ́ sáré wọ̀. So òrìṣà jẹ́ nǹkan tó dáa fún gbogbo wa láti máa sìn torí pé òrìṣà irúnmọlẹ̀ ni. Ìránṣẹ́ Elédùmarè dẹ̀ ni wọ́n. Ìránṣẹ́ Elédùmarè ni wọ́n. Bí a ti rán Jésù níṣẹ́, bẹ́ẹ̀ la rán òrìṣà níṣẹ́. Bá a ti rán ànábì níṣẹ́, bẹ́ẹ̀ la rán Ṣàngó níṣẹ́. Mo máa ń sọ kinní kan fáwọn èèyàn, ibo ni Ṣàngó ti ń jáde? Ibo ló ti ń jáde? Ṣé bójú ọ̀run ló ti ń jáde? So irúnmọlẹ̀ nǹkan tó dára púpọ̀ ni. Ẹni tó òrìṣà bá ti pè, dandan ni kó lọ́lá, dandan ni kó lọ́rọ̀, dandan ni kó rí jẹ, dandan ni kó rí mu, dandan ni kó náwó kó ṣẹ́kù. Olórìṣà kì í ṣe olóòrùn. Orí ọdún tí mo fẹ́ ṣe ní ọ̀la, tí mo ti bẹ̀rẹ̀ láti ọjọ́ Monday on the 4, September 4 ni mo ti bẹ̀rẹ̀. Mo fi àkórí rẹ̀ sọ ọdún irúnmọlẹ̀. Ọdún irúnmọlẹ̀ Yèyé Ọ̀ṣun Omífikẹ́mi Ẹgbẹ́fimíhàn, tí ẹni tí ó jẹ́ olórin wa tí wọ́n jẹ́ Yèyé Ayọ̀ Ewébíyì Ògo Yorùbá Gbòde. Àwọn ọba tá a pè pọ̀ o, ọba tó ń bọ̀ pọ̀ o. Lára wọn ni kábíyèsí Ọbàtálá, lára wọn ni bàbá wa Aruaj, lára wọn ni ọba Ìṣùà. Ọ̀pọ̀ tí mi lè rántí dárúkọ wọn, àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ sì pọ̀ tí a fi ìwé pè.